ayé òun kò tiẹ̀ wá yé a mọ́ báyìí àmọ́ ibi tí ayé ń lọ mọ́ báyìí ó mà ṣe o. ẹ wo ẹlẹ́hà tẹ̀ ń wo yìí nígbà tí odidi ẹlẹ́hà tó wá jáde ta pé wọ́n bá rí bí iṣu òbò rẹ̀ ṣe rí àfi bí swimming pool Davido. Eleha kò wá gbogbo ẹ ti wá di rúdurùdu fúnra yín náà lẹ ti wá ń gbé ẹ̀sìn ara yín jáde lọ́jọ́sí tí alága làǹbà tó ṣe fídíò kan nípa aṣọ Eleha oríṣiríṣi àwọn àfa àwọn èèyàn náà jáde ṣùgbọ́n nísìnyí báyìí fúnra wọn náà tó wá ń júwèé báwọn ṣe rí nígbà tó wá ṣe fídíò tó ní bí bá rí ṣòbò rẹ àfi bí swimming pool Davido ó mà ṣe o. àfikọ́ lọ́n ṣàánú wa. sẹ́yìn náà ti rí fídíò yẹn abẹ́ ti rí tẹ́ bá ti rí fídíò yẹn rí ẹ̀yin náà wò. bí size òbò mi tó ṣe tó ni gbọ̀ngàn wàá blame mi pé ìyẹn ló wá gbé nǹkan tó báyìí pamọ́. ẹni tó bá rántí swimming pool Davido bó ṣe rí bí Ọlọ́run ṣe fún mi nìyẹn. Sometimes mo máa wò pé kí ni mo ṣe fọ́lọ́run tọ́lọ́run fi kẹ́ mi báyìí like Ọlọ́run ó ṣe ibẹ̀ yẹn ó ṣe tó yẹ pé ó ní bí playground tó máa ti kọ́kọ́ ṣeré as in etí ẹ̀ kó tó di pé ẹ̀ ṣe dive sínú pool gangan fún ara ẹ̀. mi ì bá ní pé kí n fi hàn yín like mi ì bá show yín but ìran ṣì wà ń bẹ̀ inshallah tí wọ́n ti ọ́fíìsì délé ni màá make sure pé mo lọ sọ́dọ̀ bàbá tó máa ń bá mi gẹ̀ máa fi hàn yín. so kí ni problem yín ẹ̀ ń pariwo òṣì kiri ọdún yìí lásán 1 million naira ní landlord mi ló fi kún ọ́fíìsì 1 million naira. ìwọ tó bá jẹ́ business owner wàá mọ how hard it is. èmi ò sọ èyí tẹ̀ ń ta lip gloss. bàbá kan bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà Ifábùkọ́lá Ifá glory àtàndá olórí àbọ̀là lọ́yọ̀ọ́ ẹbọrí ni iṣẹ́ yìí lọ déédéé ni àti gẹ ó rí bákan àti mú àmúbọ̀ ọkọ àmúbọ̀ aya ẹ̀yin náà ẹ pé wọ́n fọ́nrán wọn rèé. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifábùkọ́lá Ifá mi bàbá mi kẹpẹ. bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùn àfihàn wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹ̀já tó ń da ibú làmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi kálọ o sádọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn tẹ̀sí ojú kó jàǹkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifábùkọ́lá Ifá glory àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣẹ́ o Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn o gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú péjú 1 sábò Ọ̀yọ́ Aláàfin telephone 08038348630 tàbí 0705288104 ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.